bó ṣe fẹ́ gbọ́ ẹ̀yin bàbá mi Ọ̀yọ́ Mesi àwọn ò ní sọ pé ní máa sọ̀rọ̀ fún yín ṣe nítorí kéèyàn lè wọ́n nítorí ká lè ṣìrègùn la ṣe ń ṣoore nítorí kẹ́ ẹ lè gbọ́rọ̀ yìí lẹ́yìn mo ṣe ń ṣe torí tọba tuntun bá dé á gbọ́ kí ló ń ṣe wá gan kí ló ń ṣàwọn bàbá wa kí ló dé tó fẹ́ sọ wá di wèrè ọ̀tọ̀ la máa gbọ́ níbí ọ̀tọ̀ la máa gbọ́ níbí ẹ wá fẹ́ sọ ọ̀rọ̀ ọba ẹ wá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ olóṣèlú lóòótọ́ bàbá wa Ṣèyí Mákindé ó ní ẹ̀tọ́ láti make announcement fọba mo wá wo àwọn ọ̀rọ̀ táwọn brọ́dà mi sọ lórí live kan tó ṣe lẹ́yìn níbi kóòtù tó lọ mo wá rí pé point wà ń bẹ̀ ìdí point tó wà ń bẹ̀ ni pé nígbà tí àwọn Ọ̀yọ́ Mesi mú ọmọ ọba fún gómìnà kò yẹ ká nídìílé mọ́ nígbà tó máa mú tì sẹ́yìn fún wọn ọ̀bẹ nìkan kan ágìw kò sí rọ́ńbẹ́ o nígbà tó máa mú t'Ògbómọ̀ṣọ́ gómìnà náà ló àná kódà t'Ògbómọ̀ṣọ́ yẹn tiẹ̀ wọ́ọ̀sì débi pé the last person nínú ọba yẹn last person tó wá òun gangan náà wá fi jọba mo rí Ìdòwú Abbas ẹ bá mi ṣí ẹ̀fẹ̀ ṣe wọlé ẹ jọ mo fẹ́ káwọn èèyàn rí kíní kó ẹ jẹ́ kó rìn kiri lọ́yọ̀ọ́ ẹ jẹ́ kó rìn last person tó wọlé tó já tí pépà ẹ jáde gbẹ̀yìn ó mà náà fi jọba ní Ògbómọ̀ṣọ́ ọba náà ti ń fi í sí o wọ́n ní kan yọ wọ́n ní kan máa yọ ẹjọ́ tó lọ kí la fẹ́ ṣe adé ń bẹ yín bàbá wa Ọ̀yọ́ Mesi ẹ̀ẹ́dẹ̀ fẹ́ gbọ́ à ń bẹ̀ yín ẹ fẹ́ gbọ́ nǹkan tèmi lè sọ táwọn ọmọ Ọ̀yọ́ máa fi síjú sí yín ó wà lápò mi o ó wà nínú ìdà tí mo fi pamọ́ oṣù yìí náà dẹ̀ ni mo fún yín àfi tá a bá gbọ́ ọ̀rọ̀ tó dùn dáadáa láì jẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé bí ṣe kéré tó yìí àṣẹ tiwa náà múlẹ̀ lọ́yọ̀ọ́ àwọn òṣè mọ̀ṣúrásù mọ́nú o àdé ṣe politician o mi ṣe àwọn arúsáàdì o mi sínú olóṣèlú o mi ṣe skimẹ̀ mi ṣàkíìmù Adéyẹmí o ó ti yé yín ẹ jẹ́ kí n sọ wọn kan fún yín ṣẹ́rí ìlú bàbá tiwa làwa ń jà fún ẹnìkan kò dẹ̀ lè ní ká má sọ̀rọ̀ wọ́n pohùn má gbogbo lẹ́nu tírú èmi bá ń sọ̀rọ̀ tí ẹ̀kọ́ bá ní ta ni mí anybody lè jù mí lọ lọ́jọ́ orí òbòtà àmopọ̀ ńlẹ̀ mo rí Àfọ̀njá Adéníkẹ́ mo pọ̀ ńlẹ̀ nítorí pé ìjà táwa ń jẹ owó lẹ́yìn kó jẹ lọ́yọ̀ọ́ àwa ń jà láì gbowó lọ nítorí Ọ̀yọ́ ni kò síbi táwa dé táwa ò forúkọ Ọ̀yọ́ tá à ló lẹ́ni wú ẹ̀ à ń jà dẹ̀ ń gbé Ọ̀yọ́ ga ni what is wrong with you guys kí ló ń ṣẹ̀yìn bàbá wa kí ló ń ṣẹ̀yìn olóṣèlú kí ló ń jẹun lórí gbogbo wa kí ló ń ṣẹlẹ̀ gangan lóòótọ́ àwọn èèyàn sọ wọn ní ọba Ọ̀yọ́ mò ń gbọ́ ní ẹ ọba Ọ̀yọ́ ń ṣọba tó ń jẹ kẹ́kẹ́ ó tọ́ ni olórí ọba lọ́yọ́ láláàfin àmìdí ló kù Aláàfin ipò Aláàfin òkú olórí bẹ́ẹ̀ débẹ̀ lọ́bẹ̀ ń sìn gbogbo àwọn bàbá mi tọ́jú olórí ìjọ òun náà ti dáàfin gbẹ̀yìn ìbéèrè kan nìyẹn gbogbo mítìn tó ń ṣe ẹni ò ṣe tiẹ̀ wá parapọ̀ kó jẹ́ pé gbogbo ẹ̀yin Ọ̀yọ́ Mesi tẹ wá ń pera yín nílé sílé ṣẹlẹ̀ ilé ló yẹ kẹ́ ti máa lọ bára yín mo sọ fún yín pé kọ́kọ́rọ́ rẹ̀ pọ̀ pọ̀ lọ́wọ́ mi àmọ́ tá a bá ti sọ fún yín tẹ́ ẹ̀ bá gbọ́ a máa mú kọ́kọ́rọ́ jà fún yín ẹ wá jàjà ẹ̀yin bàbá yìí ẹ má jàjà yín ó máa tẹ́ yín lọ́rùn torí ẹ fẹ́ dá ogun múlẹ̀ lọ́yọ̀ọ́ ní àdẹ nígbà fún yín ṣé ilé yín ló yẹ kẹ́yìn máa ti ṣe mítìnì ṣèbí wọ́n ní títà Aláàfin bá kú ipò Aláàfin yẹn gan ìmísí Aláàfin gan á mísí yín nínú kí ló dé tẹ̀yìn ò lọ sórí àpèrè bàbá ṣèbó níbi tẹ̀yìn Ọ̀yọ́ Mesi máa ń jókòó sí láàfin àyè wà tí bàbá bá kalẹ̀ sórí ìjókòó ẹ̀ ó ní lẹ́ẹ̀tẹ̀ wà ní left and right ẹ̀ máa ń jókòó sí ìjọ wo látìgbà tí bàbá ti kú ìjọ wo ni ẹ̀yin bàbá wa mo bẹ̀ látòrí Àgbàkin látòrí Báṣọ̀run àtàgbàkin ìjọ wo lẹ́yìn méjèèjì tẹ́ẹ̀jọ́ olórí ẹ̀yin wọ ni first and second lẹ́yìn bàbá yìí ìjọ wo lẹ́yìn méjèèjì ti jókòó sí ibi tí àpèrè bàbá wà kó sórí iṣẹ́ àbàbá o ní inú ààfin gangan kẹ́ ẹ ti lọ jókòó ṣe meeting ẹ̀yin ò ronú lọ́bẹ̀ gbogbo ààfin wa oko kún bẹ́ẹ̀ tàbá wí ọkàn wọn á lóko òkun ṣé ń gbà bàbá wà láyé ṣé bí ààfin ṣe máa rí nìyẹn nígbà tá a sọ̀yọ́ dé ń bẹ̀ ó níye tá a ná kọ́ tó ro oko yẹn
wọ́n ní dólódì ò bá kú ojúde bàbá kan ẹnìkan kò ní lu gbẹ́gi ojúde bàbá tiwa ti fẹ́ máa wu ó ti wu gbẹ́gi gbogbo ilẹ̀ jó gbogbo ẹ̀ politician tẹ̀ wá bí how much ló lẹ fẹ́ filẹ̀ pé ẹ clean ní gbogbo ààfin gbogbo títì kẹ clean ẹ̀ Hakeem tó jọ́ ọmọ bàbá gan ó ti gbàgbé bọ́ ó ti gbàgbé pé orí àpèrè yẹn ni bàbá òun ti dìde ìyálé kótó èèyàn mélòó lẹ rí control nínú wọn mọ́ sìn kò sẹ́ni kankan ta rí control mo rí ẹ brother mi Hakeem not now ẹ tí bá ti parí ètò máa gbé yín síbẹ̀ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan táwọn bàbá wa ò lè parí ìjà kí ló dé kí ló ṣẹlẹ̀ èèyàn kan lè máa mú ọba ọba pé 69 only one person la máa choose èèyàn kan péré báyìí ló máa ṣaláàfin àmọ́ tèmi ń jà lé lórí ni pé ó dàbẹ̀ pọ̀ mọ bí n ṣe lẹ́nu ẹnu mi pọ̀ lórí ọ̀rọ̀ Aláàfin kó wá já wa náà máa bú náà máa insult pé tó tán èmi mọ̀ pa Aláàfin ò ṣe jẹ easily o torí mo rántí ẹni tó kọ́kọ́ fún lẹ́tà níjọ́sí kó tó di pé ńgbà bàbá Adéníran àbíta ló kú nígbà náà kó tó di pé ikú bàbá yèyé bọ́ sóbẹ̀ bàbá wa Adélépo àbí kí náà Ládépò mo rántí àwọn náà fún lẹ́tà wọn padà fi bàbá ìjọba ìgbà tó yá nǹkan yí bèrè ó bọ́ sórí ikú bàbá yèyé Adéyẹmí. We need deadline. Ayodeji, you have a point. You have point. God bless you. Sherry, deadline yẹn gangan in short, nǹkan tó yẹ kó jẹ́ topic mi nìyẹn. Kí àwọn bàbá yẹn fún wa ní deadline láti lọ yanjú aáwọ̀ láàrin ara wọn. Ó ti dàrí fín ní lóòótọ́. Tá a bá lóòótọ́ rẹ̀ tá a bá sọ we are just ó kàn dàbí ipa kan ń sọ̀rọ̀. Gbogbo wa kan ń sọ̀rọ̀ dànù ni. Bọ̀ èmi nígbàgbọ́ wípé àwọn Ọ̀yọ́ Mèsì ẹ̀yin bàbá wa mi lè dárúkọ ẹ̀yin gangan lẹ kọ́ sí wàhálà yìí o Ọlọ́run má dẹ̀ jẹ́ kí wàhálà tẹ́ ń kọ́ sí yìí àwa láwọn èwe lọ́wọ́ o àdẹ̀ ní yóò nǹkan tá a bá fẹ́ ṣe àní wọn nílùú yàn nípa ibọ̀d wọ́n máa ní ẹ̀yin náà láde bíi pé tó bá yẹ máa padà jókòó ni ẹ lọ sí ààfin nǹkan tó kàn tèmi sọ fún mi nìyẹn ẹ lọ sí ààfin ikú bàbá yèyé kí gbogbo ẹ̀yin Ọ̀yọ́ Mèsì márùn-ún tó kù ẹ lọ́bẹ̀ ẹ kó gbogbo àwọn warrant chief yín tẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ yàn ẹ kó wọn lọ gbogbo baálẹ̀ ẹ kó wọn lọ sí ààfin ẹni kọ́ clean ààfin kẹ́ ẹ jókòó kẹ́ ẹ jẹ́ kí spirit àwọn Aláàfin tó ti jókòó sórí àga yẹn ẹ jẹ́ kó sọ nǹkan tẹ́ máa ṣe fún yín. gbogbo bàbá wa Bímbọ́lá every one of them wọ́n wà ń bẹ̀ now I know what I'm talking kì í ṣe pé mo kàn máa ń pọ̀ tà mo máa ń sọ̀rọ̀ ẹni àwọ̀ mo fi ẹjẹ́ ọjọ́ ìní ilẹ̀ láti sọ̀rọ̀ ni ẹ lọ sí inú ààfin wa ààfin ìṣẹ̀dálẹ̀ wa go in there ẹ lọ clean ibẹ̀ yẹn up ẹ pé gbogbo àwọn chief ẹ pé gbogbo àwọn ayaba ẹ pé wọ́n kí gbogbo ń jókòó àwọn kan má ṣe wà nínú ààfin wọn máa kúrò ń bẹ̀. wọ́n disturb gbogbo youth lóòótọ́ deadline náà làwọn fẹ́ ẹgbẹ́ ọ̀kan táwọn èèyàn sọ wọ́n láwọn need the deadline. Wọ́n láwọn need the deadline. This is not my time of pé kakọ máa sọ̀rọ̀ à ń lọ court ẹ ti rí pé gbọ́rọ̀ lọ court. Ẹ jẹ́ wá gé kékeré kan fún yín. Ṣé rọ̀rọ̀ tẹ gbé lọ court yẹn mo promise yín fún tó bá yan ọba tán ọ̀rọ̀ court tó ní jẹ́ k'Aláàfin tó bá wà lórí oyè gan kó bọ́ sórí oyè. The governor mi ò níwà bẹ́ẹ̀ àwọn ẹ̀dẹ̀ mi níwà bá àṣì kankan o. The governor is saying go to due process. The Ọ̀yọ́ Mèsì sọ pé àwọn ti ṣe due process àwọn. Now, my question is, why the governor will approve wọn? That's number one question. Ẹlẹ́ẹ̀kejì, why tí àwọn Ọ̀yọ́ Mèsì ò ṣe pé lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí? But a mọ̀ pé gbogbo ọ̀nà náà sign, accepted. Okay, why tó ṣe wá jẹ́ pé nígbà tí wọ́n gbé governor lọ sí court, kí ló dé tó jẹ́ pé àwọn olóyè méjì ò sí ńbẹ̀ àwọn Ọ̀yọ́ Mèsì táwa mọ̀ tó confam márùn ni wọ́n mẹ́ta ló wà ńbẹ̀ ẹ fi warrant chief sáàrin iye ò wọ́ọ̀kì náà báwo ló ṣe fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn normally tẹ́ bá fẹ́ sùn ìjọba as Ọ̀yọ́ Mèsì ẹni tí ò ní sínú wọn náà ní alápinni tó ti kú kí ló ṣẹlẹ̀ náà bàbá wa
kí ló dé má balẹ̀ ayé jẹ́ má bọ̀ yọ jẹ́ fún wa náà gbogbo ilẹ̀ ti dàgbà ẹ fi àwọn yúùtù náà ẹ jẹ́ ká ní ọba èmi fẹ́ dé fìlà mo fẹ́ tẹ ọ̀pá mo fẹ́ wọ ìlẹ̀kẹ̀ kémi náà wá sí ipò bàbá wa lálàáfin kí ló dé tí ò bá dẹ̀ wọ ẹlẹ̀ wá mú èmi o kémi wá ṣàdélé ká máa kọ̀ǹtró Ọ̀yọ́ lọ ẹ mọ̀ pé nǹkan wà ńlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan tẹ́yìn bàbá yìí ṣe báyìí kí ló dé ẹlòmíín wà tó yẹ pé ọba gan tọ́ sí lọ́yọ̀ọ́ tí ò lè jáde nítorí kò lówó lọ́wọ́ ẹni tó tún lówó lọ́wọ́ ó pull out against ẹ̀ ẹni tí ò lówó lọ́wọ́ ó jáde ẹ̀gbà fún ẹni tó ní lọ́wọ́ ó jáde ẹ̀gbà fún ẹ̀jọ́ ń bolẹ̀ wá ń lọ gọmọ ń gbọ́tọ́ láwọn bàbá wa kan sọ pé kò bá àjọdún mẹ́ta lé ní Ọlọ́run ní fún yín ṣe o bọ́ mo fẹ́ kẹ́ ẹ rántí kinní kan ìkọ́ ẹyọ kan tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin Ọ̀yọ́ Mèsì rántí ẹ̀yin bàbá mi ni mò ń bá wí o this is not for you àwọn youth ló ní Ọ̀yọ́ lọ́wọ́ tá a wà yìí but ẹ̀yin bàbá mi ni mò ń bá wí ìdí tí mo fi bá yín wí ni pé ẹ rántí pé ìgbà tí ọba Abdulhamid Adéyẹmí Lámídì tó gbéṣẹ́ sóṣù kẹta kọ́ ni Aláàfin ní tẹ̀lé ṣé mò ń sọ sense bàbá wa Aláàfin ni ẹ máa jọ bẹ̀rẹ̀ kínní ni àmọ́ ẹ̀jọ̀ parí ẹ o ẹni tó máa jí lọ́la àmì ẹni tó máa sùn lálẹ́ tí ò ní jí àti ìmọ̀ alẹ́ yóò sú ọ̀fẹ́mi àti ẹ torí ẹlẹ́ni lè gbá at any time ẹ wá tiẹ̀ já ronú pé mo máa lè sùn kí n má jí mọ́ wọn náà ti yan ọba fún wa wọn náà ti dí fápọ̀ bá ní kò so why tó fi jẹ́ wípé we people are not doing the right thing at the right time kí ló ń ṣẹlẹ̀ gangan. Matthew Àwẹ̀dá wọn láwọn need ọba lọ́yọ̀ọ́ we need ọba in Ọ̀yọ́ but àwọn bàbá mi sọ pé a need ọba kọ́ ló yẹ kí n sọ wọ́n ní a need ọba kọ́ ló yẹ pé a need ọba ẹ rí i pé mo gbé group àwọn èèyàn àwọn bí èèyàn bíi 15 gbogbo state ní ilé ayé yìí ni gbogbo wọn wà ẹ tó wà London ẹ tó wà Dubai ẹ tó wà lamẹ́ríkà ẹ tó wà Japan ẹ tó wà lẹ́kọ̀ọ́ ẹ tó wà lọ́yọ̀ọ́ ẹ tó wà ní káàkiri akóra wa jọ we make it pé a need ọba à ń pàṣẹ mẹ́sẹ̀gì fún yín gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ ni àwọn ojúlówó ọmọ ọba àwọn ojúlówó ọmọ Ọ̀yọ́ àwọn náà ń sọ̀rọ̀ fún yín yẹn. Fasad Ajibike mo rí ẹ̀yá mi Ọládọ̀tun Gbénga ẹ bá mi share ẹ share kínní because tẹ́ ẹ bá share tẹ́ bá ń wọlé tẹ́ ẹ share ọmọ Ọ̀yọ́ ò ní gbọ́ o ọmọ Ọ̀yọ́ ò ní gbọ́ ẹ̀yin náà gbọ́ orin yìí orin tí bàbá yìí kọ yìí ó make sense débi pé ìgbà táwọn bá ń ṣe Yorùbá nation olórin yìí ti jáde Yorùbá nation ló kọrin yìí fún ìgbà tá à ń pariwo wọn dá wa lóhùn ẹ máa gbọ́. ẹnu Yorùbá ò lè jọ. ẹ má fọ́n ká lọ́rọ̀ sọ kọ́ máa bá àmọ̀dé abájọ ẹ̀tọ́ náà fi gbàṣẹ sí lọ́wọ́ wa òye wa. níṣẹ́ náà brain wash wa. torí tó bá dìgbà kan fẹ́ mú wa wọ́n sì gbàṣẹ sí lọ́wọ́ wa. ẹ ti ń sùn ẹ má sùn. ó yẹ ẹ ti máa sùn kọ́ máa padà mú wa ní rògbò èso lórí ogun bọ̀ ogun ẹ̀ẹ́dẹ̀ ká múra ogun bọ̀ ẹ̀ẹ́dẹ̀ ká múra. ṣebí ìjọ láyọ̀ bá nígbà ní ló di ìjọba. ẹ̀yin ọba wa. ṣe bẹ́yìn náà ni bàbá wa. ẹ jẹ́ astẹ́ríkà rí yẹn fún yín ìjọba yẹn ló di ìjọba. ǹjẹ́ yín mọ̀ pé Ọ̀yọ́ Mèsì gangan òní olórí elétò nílẹ̀ Kóòtù Òjíire nígbà wáṣẹ̀. lára àwọn Ọ̀yọ́ Mèsì Aláàfin dàbí president of the whole world nígbà náà the whole Africa. àwọn Ọ̀yọ́ Mèsì tó wá ń joyè lẹ́yọ kọ̀ọ̀kan yẹn wọ́n dàbí House of Representatives each local and state government. ẹni tí kò bá mọ̀ ẹ lọ confirm ẹ̀. àwọn Ọ̀yọ́ Mèsì náà ní gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n gbé ògo fún. àwọn Ọ̀yọ́ Mèsì náà ni àwọn èèyàn wò pé níbi tí agbára Ọ̀yọ́ Mèsì dé kò yẹ ká máa ní wàhálà yìí ẹ bá gbọ́ lọ. ẹ má lajú yín sílẹ̀ kájíjì kó gba ilẹ̀ wa
ní àárín wọn ní kẹ́ má lajú yín sílẹ̀ kí àjèjì má gba ilẹ̀ wa odò bẹ́ẹ̀ ẹ mọ̀ dí ṣe rí ẹ̀yọ́ ọmọ Ọ̀yọ́ ẹ ti ń sùn mo sọ fún yín pé àwa tá à ń gbé ìlú òyìnbó information tá à ń gbà ojú ti yín lọ mọ ọ̀pọ̀lọpọ̀ òbí lè wá ní kíni ń wí kíni sọ kíni tí ẹ máa sọ ọmọ rẹ mọ̀rúfù ń ná kíni máa ṣe ẹni yín pa mí àwa yóò yẹ ká keep quiet tẹ bá gbọ́ pé ó yẹ kí adákẹ́ èmi gẹ́gẹ́ bí ọmọ Ọ̀yọ́ ó yẹ kí n dákẹ́ ni mi ṣe mi lọ ní àwọn but Ọlọ́run kẹ́ mi wà láìtàláì Ọlọ́run kẹ́ mi níwọ̀nba tó bá wù wọ́n kó jọba lọ́yọ̀ọ́ tó bá wù wọ́n kó má jọba lọ́yọ̀ọ́ ibi tí mo wà tí ìbá ti kó ń bẹ ọmọ ìyàwó mi wà ń bì gbogbo nǹkan tọ́lọ́run ṣe fún yàn lọ́lọ́run ṣe fẹ́mi náà bọ́lọ̀ ṣe ṣe fáwọn ọmọ Ọ̀yọ́ ó ní mo ṣe máa ń sọ pé agbọ́yọ̀ ṣògo akọni ọmọ ni ẹ mọ̀ pé ẹni tó bá wà ń lu Ọ̀yọ́ tó bá wà nínú Ọ̀yọ́ táwọn tó bá lówó lọ́wọ́ ọ̀gá ni wà láìtàláì fáṣá kò fọ́ ni tó bá lówó lọ́wọ́ kò ọ̀gá ni kò yẹ káwa máa jáde láti máa sọ̀rọ̀ èmi ò ní nǹkan kan tí mo fẹ́ gbà ń bẹ̀ it's not that pé ìdílé Lúpọ̀n Gbádégẹṣin ẹ ti gbà ẹgbẹ́ tó ń jọba lọ́yọ̀ pọ̀ ni bí ìdílé Lúpọ̀n Gbádégẹṣin ṣe wà bẹ́ẹ̀ ni ìdílé Gbádégẹṣin Bello ìkọ̀kọ̀ náà ni ìdílé Ládìgbòlù ìkọ̀kọ̀ náà ni àwọn Tẹ̀là náà ìkọ̀kọ̀ náà ni gbogbo wọn ìdílé Adéyẹmí ìkọ̀kọ̀ náà ni ṣe mọ̀ pé ìdílé tó ń jọba lọ́yọ̀ pọ̀ kó tó di pé wọ́n gé sí méjì àwọn àgé sí méjì ẹyọ kan tó bá wá kàn sí ó wá pín yẹlẹyẹlẹ ṣe rí pé ibi tí problem ti wà gangan nìyẹn irú àwọn bàbá mi Bishop Ládìgbòlù bàbá yìí gangan ló yẹ kó control gbogbo yín pátá kó tó di pé ọ̀rọ̀ dọ́dọ̀ àwọn Ọ̀yọ́ Mèsì irú lẹ́tà wo lẹ fẹ́ kọ tẹ́ ẹ̀ ní gbáwájú bàbá Ìyájì kọjá ṣebí lẹ́tà tẹ́ ẹ bá ti kọ tẹ́ ẹ bá pàìlì tó bá ti pé tí bàbá Ìyájì ti sáìn sí wọn á kó ọ̀dọ̀ Ọ̀yọ́ Mèsì from Ọ̀yọ́ Mèsì á wò wọn á check ẹ̀ tó bá jẹ́ 106 àbí 109 wọ́n check ẹ̀ dé 169 ọ̀kínà pé tó bá dé stage yẹn the only thing tọ́kàn máa ṣe ni pé ẹ máa scream ní wọn screening ní ìwọ ò jábọ́ ẹ̀yin mẹ́wàá ló kù ẹgbẹ́lẹ̀ ókè o wọ́n ní bàbá wa wá ní wọ́n ní ni o wọ́n náà gbé fàjẹ́lẹ̀ wọ́n ní lágbájá náà mú ókè confam tó bá jẹ́ is the same thing ní kinní yìí why ta ṣe wá ń waste time why can't they give us the king tí àwọn èèyàn àwọn kan bá dé láwọn ò gbà ókè ẹ jẹ́ kó confam kinní níwájú gbogbo ọmọ Ọ̀yọ́ that is the reason why tí mo ti sọ fún yín pé let them go back to the palace àyànjú ẹ̀ wà láì ọ̀rọ̀ mi lè dàbí ọ̀rọ̀ ọmọdé o ẹlòmí lè máa wò pé what is he talking about but guess what mo mọ nǹkan tí mo sọ in tó wá sí mi lọ́kàn mọ́jú láàárọ̀ yìí nìyẹn gbódà o irú àfihàn yóò gbọ́dọ̀ kò yẹ kó gbófo àwa kàwé mo máa sọ fún yín pé a kàwé ìtàn Yorùbá àfihàn ọba wa ò yẹ kó ṣòfò rárá all this meeting upon meeting yìí ìtàn ni gómìnà lọlé Báṣọ̀run ó lọlé Báṣọ̀run yẹn iye òkun àwa Báṣọ̀run àti Ìsàmù àtàlápinni àtàkínikú àti gbogbo àtàlágọ̀ ọjà àti warrant officer àtìpa gbogbo wọn inú àfihàn ẹ̀kọ́ ti máa ṣe meeting ẹ bùkù ẹ̀yin bàbá yìí tẹ́ ẹ̀ bá dẹ̀ mọ ráìtì àwa máa sọ fún yín gẹ́gẹ́ bí ọmọ yín àní jókòó síbi ká wá bu yín bọ̀ ẹ̀ ń fi àbùkù kan wá ọ̀rọ̀ mi ò ní pọ̀ ẹ máa gbọ́ lọ o. Àṣẹnubá olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣèbí yẹn gangan náà pè ní ìjọba tipẹ́ tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹjọ́ dédé kí tẹ́nàtì má padà ní onílé Yorùbá ẹ ti sùn àní ẹyẹ sùn ó yẹ ẹjí máa sùn kọ́ má padà mú wa ní rògùn èṣù lórí ogun bọ̀ ẹ̀ẹ́dẹ̀dẹ̀ tá múra ogun bọ̀ ogun ò lè ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ náà ayé ọlọ́ba là ń jẹ a lè jagun lọ́yọ̀ọ́ orin yẹn bó ṣe lọ ni but orin yẹn gùn gan kò sí time láti play ẹjọ́ tó lọ lọ́hùn mo bẹ̀ yín bàbá wa mo bẹ̀ yín pátápátá ẹ̀yin Ọ̀yọ́ Mèsì àwọn kan ń pariwo wọ́n ní dandan nǹkan tí wọ́n sọ làwa máa sọ
irú èmi yóò gbọ́dọ̀ support any candidate. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin brother mi and sister mi can understand. I should not even have any right láti support ẹni kankan ju pé kó fún wa ní the right king to be the king of Yoruba land. Bẹ́ẹ̀ni, Alaafin is the king of Yoruba land. Ẹni tí ò bá mọ̀ kó mọ̀. Lára àwa mo sọ ní last week, lára àwa yìí náà ni ṣé ti rí pé wọ́n ti gbé ogun dé Ìwérelé táwọn Fúlàní ti tún lọ ń pa wọ́n. Ṣèbọn ọmọ bàbá wa ni wọ́n. Ṣèbọn ní ìyá Aláàfin kan náà bí Ìwérelé ọ̀ ìyá Ààrẹ Ọ̀nà Kakanfò kan náà bí Ìwérelé gẹ́gẹ́ bí ìtàn tí mi bá ṣe mistake. Ẹ̀yin bàbá yìí ẹjọ́ tó lọ Ọlọ́run lèmi fi bẹ̀ yín o. Àwọn ọmọ yín wà ń bíbá tó ń sọ̀rọ̀. Ọlọ́run ni mo fi bẹ̀ yín. Èmi ò bá ní gbogbo bẹ ṣe ń fa wàhálà yìí. Ẹ ṣe jẹ́ kó lọ clean ààfin fún yín kí gbogbo yín wá sáàfin. Olóyè tó bá wá pè láàfin tí kò bá yọjú a jẹ́ pé òótọ́ lóyè nìyẹn o. Mi ì sọ́rí láti sọ eléyìí o. Number 1, ẹ lè pín ara yín kí alápín ni àmì ẹ jẹ́ kí Àgbàkin àti àwọn àti Sàmùkọ́ wà níbì kan kí bàbá Báṣọ̀run àtàkínikú àtàwọn kọ̀ọ̀kan wà níbì kan. Irọ́ ẹ lè ṣe bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ yìí bàbá ìgangan lẹ̀ fẹ́ fún wa lọ́ba. Tọ́rọ̀ bá dẹ̀ ti di wàhálà tó ti ń di pé erin méjì ń jà. Àwa ọmọ inú yín la máa ní níyà ẹ máa jẹ náà. Ayé ti yàtọ̀ sáyé ìgbà kan. Kò yẹ kọ́rọ̀ ọlọ́ba pẹ́ lóòótọ́. Ọ̀yọ́ lágbára. Ọ̀yọ́ sùn inú ẹ̀ ń dùbúlẹ̀. Ọ̀yọ́ ti ń bọ́ tẹ̀ bọ̀. Mo ti ń rí géèmù olóṣèlú. Mo ti ń rí géèmù afọbajẹ. Mo ti ń rí géèmù gọ́vnọ̀. So where exactly are we going? And to bá ní mo parọ́ kó mú proof tiẹ̀ wá. There's a game in the governor. There's a game nínú ẹjẹ pèsè governor sẹ́gbẹ̀ẹ́ kan. Géèmù olóṣèlú ó ti wọnú ọ̀rọ̀ àfitafẹ́ ọba tafẹ́ jẹ. Géèmù àwọn Ọ̀yọ́ Mesi ó ti wà nínú ọ̀rọ̀ Aláàfin tafẹ́ jẹ. Ọdún wo la fẹ́ yanjú ẹ̀ Ajíbádé Tèmítọ́pẹ́ mo rí Adéyẹmí? Ọdún wo la fẹ́ yanjú ẹ̀ Ṣọlá Múdàṣírù Wẹ́n Latif Sheriff? Ọdún wo la fẹ́ yanjú ẹ̀ Ọpẹ́yẹmí? Ẹ sọ fún mi. Ọdún tá a bá fẹ́ yanjú ẹ̀ lèmi fẹ́ mọ̀ o. Bọ̀ láì jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ wò ó. Ọba tá a fẹ́ jẹ press up lásán ló ń ṣe báyìí. Ọba wa ń ṣe press up lọ́wọ́. Bọ̀ ìwọ tó bá mọ̀ pọ̀rọ̀ tí mo sọ ó make sense. Ẹ love ẹ like. Ẹ má kàn máa wò. Ẹ ní láti love ẹ because àwọn èèyàn kan tí ń believe fún yí pé tí a bá sọ̀rọ̀ tó fẹ́ bọ̀ ṣáìdì kan àwọn ò ní support ọ̀rọ̀ ọba. A lè ṣe bẹ́ẹ̀. Èmi pé gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò lè ṣe bẹ́ẹ̀. Ẹni ọba tó bá mú wálé ní olọba wa tó bá débẹ̀ tá a fẹ́ fa sọ̀rọ̀ kan ní kò sáyè láti bọ́ bá sọ̀rọ̀. Ìbá rẹ̀ jókòó láyé wa a máa ṣe tiwa lọ́yọ̀ọ́. Bàbá wa a ní ẹ̀tọ́ láti bá wọn sọ̀rọ̀. Ọba tó máa gbọ́rọ̀ sí wa lẹ́nu. Ṣé ẹ rántí bàbá kan sọ nínú news tí mo gbọ́ lé ní ẹ jẹ́ wo bẹ́ẹ̀ mo tiẹ̀ ní play ẹ̀. Nítorí pé gbogbo kíní yìí tẹ́ ẹ̀ ń wò yìí ó ti ń di game inside game. Okay, it's right here. Kí ni èrè wa? Àwa bẹ̀ gómìnà a sì gbé ọlọ́lá jùlọ mo fún a ní candidate táwọn Ọ̀yọ́ Mesi kò sọwọ́sọwọ́ wọn. Ṣẹ́yìn náà ti gbọ́ ẹ ti gbọ́ ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ máa tó sọ̀rọ̀ lẹ́lẹ́kejì Akeem yìí mo really enjoy ẹ̀ gan. God bless you brother mi. Ẹ rí pé gbà tó ń ṣe lásán tó kọ́kọ́ gbé kinní tó gbé lọ tó ní afọba tó gbé lọ ní kinní. Mo sọ mo ní kí ló dé tí wọ́n yan èèyàn kan kó sọ̀rọ̀. Àwọn ọmọ Ọ̀yọ́ ló sọ̀rọ̀ yìí. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Mo ní àwọn ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ yẹn. Now brother mi yìí sọ̀rọ̀ ẹ̀yin náà gbọ́. Àmọ́ nǹkan tẹ́mi rí sí ni wípé àwọn ọmọ Ọ̀yọ́ ní Lukman Gbadegẹṣin làwọn fẹ́. Ẹjọ́ tó lọ báwo la wá fẹ́ ṣe. Èyí tó wá ń yà mí lẹ́nu ni pé níjọ́ tó ti wá ń pariwo pa àjọba. Ẹnìkan tẹ́mi tún mọ̀ èèyàn méjì
ni mo mọ̀. Mo ní èèyàn kan níbi tó jẹ́ ọmọ Ọ̀yọ́ náà tó náà jẹ́ Ọládìméjì. Ṣé tẹ̀lá ni tó náà wà ń bíbà nílùú Amẹ́ríkà yìí. Ẹnìkan tí mo tún mọ̀ àfíìsì sí Ọbọ́lá Ládìgbòlù mo mọ̀ yẹn náà. Bọ́ ẹ wo nǹkan tó wà àfíìsì yẹn bí àbúrò ló náà ṣe jẹ́ sí mi. Nǹkan tó wá ń the only person tí gbogbo èèyàn mọ̀ ń sìn tó ti wá ó ti kó sí everybody lórí onílùpọ̀ Gbádégẹṣin. Wọ́n ti ń flag mi, wọ́n ti ń flag ẹ lọ́ ti ń flag, wọ́n ti tún flag. I don't know. Ẹ ti ya wèrè ẹ tẹ̀ ń flag yìí. Ẹ bá mi love and like. Wọ́n ti ń flag show yìí, wọ́n tún ti ń flag mi. Ìtọ́ ẹ̀ mo ṣe ní tẹ́ bá ti wò ẹ máa love and like. Tẹ́ ẹ bá ti love and like wọ́n máa flag show yẹn down. Kí ló dé pé bá ti ń sòótọ́ ọ̀rọ̀ wọn flag jẹ́ ti pé ọ̀rọ̀ ọba Ọ̀yọ́ ti di politics. Ó ti di politics. Wọ́n ti sọ́dọ̀ olóṣèlú wọ́n ti ń flag mi. Ẹ love and like and share, love and like and share. Màá parí eléyìí. Tá a bá tiẹ̀ ní sọ̀rọ̀ lórí ẹ̀ mọ̀. Màá sọ̀rọ̀ eléyìí. Tí ẹ bá dẹ̀ múnú bí mi, màá máa ṣe show tó yẹ pé màá fi ẹnu sọ̀rọ̀, màá post ẹ̀, màá gbé ìyálà yẹ lómi ṣe pé wàláhì. Ó dùn èmi gan tó rọ́mọ Ọ̀yọ́lé, ó dúró dẹ̀ ní mi. Mo kú ònu pé òòtà ló ń sọ̀rọ̀, abẹ́ ya wèrè ni. Ẹ wá flag show, ẹ ń ṣi èrè mọ́ wùtí lẹ́ni. Ó tọ̀rọ̀ tá à ń sọ yẹn gangan, olóńbí yín nínú. Níjọ́ tí sọ́ọ̀sì, ẹ gbé fọ́tò ẹlòmíì jáde, ẹ jẹ́ kárẹ́ ní tẹ́ ẹ fẹ́. Ẹ jẹ́ kárẹ́ ní tẹ́ ẹ fẹ́, tabarò tọ̀rọ̀ ká máa sọ. Èmi ò ní candidate. Ẹni tó bá fi jọba lọ́yọ̀ náà lọ bá tèmi, Aare Almaroof. Olórí ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ ni mí. Aláàfin rẹ̀ ló fi mí jẹ́. Aláàfin kankan ò sì lè yọ mí. Ẹ gbọ́dọ̀ tó sọ. Lámídì ló kú, Aláàfin ò kú o. Ìtàláàfin bá dẹ̀ ti sọ́ọ̀lẹ̀ náà la máa tẹ̀lé. Ó yẹ ká rí fọ́tò kan, ẹ wò bí ṣe wà sí. Kí fọ́tò ìjáde sí pé kọ́ gbé jáde pé ok Aare Almaroof la mú lọ́ba o. Ká tún ti rí lẹ́yìn ìlú fún àárí mi náà. So kí là ń jà fún gangan? Àwọn tí wọ́n sọ́pọ́ọ̀tì kàkọ́dí tó kọ́tà ń gbọ́, èmi ò bú Sister Monsura Sumonu o. Èmi ò dẹ̀ bú àgbà kí o. Bẹ́ẹ̀ ni mi bú bàbá mi Akéwùgbà Góòdù ọmọ Ọ̀yọ́jọ́ ní gbogbo wa. Gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí àìmọye ọmọ Ọ̀yọ́ tó ọ̀dá sí. Bí ṣe wà yìí sìn, àwọn wọ́n nìkan tí ń gbà tá ti ń gbà lábẹ́lẹ̀. Wọ́n ní ká dákẹ́. Àwọn brọ́dà mi tó nífẹ̀ẹ́ mi, wọ́n ní má sọ sí mọ́. Tó bá yá a máa dákẹ́ àní sọ sí mọ́. Tẹ́ ẹ bá ti wá yanjú ẹ̀, àwọn òbí tẹ máa gbédé. Àmọ́ nínú oṣù tá a wà yìí, tẹ́ ẹ̀ bá jẹ́ ká mọ̀ kétẹ́ ẹ̀ fún wa ní due date pé ìjọba a fẹ́ gbọ́ ọ̀rọ̀. Nǹkan táwọn ọmọ Ọ̀yọ́ máa bẹ̀rẹ̀ sí ní ṣe mà ní láìkí ẹ̀. Ó dàbí pé gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ ń sìn wọ́n ti tẹ̀lé pé tí Basọ̀run sọ la fẹ́. Ìtẹ́mi náà dẹ̀ dúró lé lórí, èmi ò sọ Basọ̀run o. Bọ́n tí mo dúró lé lórí ni pé tí Ọ̀yọ́ Mesi bá ti sọ olú ẹ̀ kí gómìnà ṣe, wọ́n máa tún flag o torí wọ́n ń gbọ́. Nǹkan tí ò wá yé àwọn kan tí ò yé, wọ́n ní inú ẹgbẹ́ a wà nínú gúrùpù kan Ọ̀yọ́ Aláàfin Àtìbàdé forum. Mo dẹ̀ sọ fún àwọn èèyàn mi, mo ní this platform is not made for one ọba. Kò made fún èèyàn kankan. Àwọn kan challenge mi pé ṣé platform brother Lukman Gbádégẹṣin ni. Mo ní no. Platform Ọ̀yọ́ ni. Tá a bá wá wà níbẹ̀, everybody wà lá ní right and opinion to speak.
nobody in as much tó bá ti jẹ́ ọmọ Àtìbà in as much tó bá ti jẹ́ Ọ̀yọ́ ni mí, Ọ̀yọ́ ni ìran mi, oníkálukú wa ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọba yìí. Kódà oyún inú tó bá lè sọ̀rọ̀ ẹ jẹ́ kó jáde. Ẹ̀yin bàbá wa ẹ má bàlújẹ́ fún wa, ẹ lọ sowọ́pọ̀ o, kẹ́ wá fún wa lọ́ba. Ẹ fún wa lọ́ba. Àmọ́ due process tí gómìnà ń tẹ̀lé yẹn, gómìnà Ṣèyí Mákindé, ibi tárọ̀ Ọ̀yọ́ bá ń lọ lèmi náà máa lọ o. Ìparí ètò mi rèé. Ibi tọ́yọ́ bá ń lọ lèmi náà máa lọ. Ọ̀rọ̀ yẹn ní kìmí o. Ibi tọ́yọ́ bá ń lọ lèmi náà máa lọ. Ẹgbọ́n Yorùbá, ẹ love and like, God bless you. Ẹ̀yin tẹ́ love kìíní yẹn. Ibi tọ́yọ́ bá ń lọ, ibẹ̀ lèmi Ààrẹ Màrúfù máa lọ o. Tí n bá gbà ṣe ń sìn, tí n bá fẹ́ sọ̀rọ̀, tí n bá pe bàbá Báṣọ̀run, máa pe Àgbàkin, máa pa Kíníkú, máa pe bàbá Sáàmù. Bọ̀ tí bá fẹ́ pè àrírú ẹ̀rí, Àgbàkin àti Báṣọ̀run ni máa pè. So now sìn, ó wá ń yà mí lẹ́nu. Àwọn Àgbàkin àti Báṣọ̀run bọ́n ṣe ní ní 5 and 6, wọ́n ti wá yà báyìí. Ó wá di ọ̀nà tóóró. Ẹjọ́ nítorí Ọlọ́run, nígbà tó yà báyìí sìn, ta lẹ fẹ́ fi sáàárín yìí? Ó yẹ kó dúró lẹ́yọ kan. Àti wá ń gọ sẹ́yìn ìka kan. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Èmi ò ní parọ́ fún yín o. Ẹni tó bá máa wù kó bú mi, ẹni tó bá wù kó ní nǹkan tí mò ń sọ ò dáa, ẹni tó bá wù tó, mo ti bá ìmọye ẹni tí ọba tọ́ sí, ó kéré jù, mo ti bá bíi 4-5 sọ. Wà lẹ́ẹ̀mí ìbálòpọ̀ Gbádégẹṣin sọ̀rọ̀ yìí, orúkọ lèmi máa pè é, torúkọ náà fi pọ̀ Baládé. Ó dìgbà tí bàbá bá dórí oyè ká tó máa ṣí fìlà, ká tó máa ṣílẹ̀kẹ̀, ká tó máa gbọ̀rùkẹ̀rẹ̀ fún. But right now, Lukman Gbádégẹṣin oní gbogbo yín pariwo. Mo ti bá gbogbo ọba sọ̀rọ̀, torí àwọn kan sọ ó support Lukman Gbádégẹṣin, àwọn kan sọ ó support ìdílé Ládìgbòlú. Ẹjọ́ kí ni Ládìgbòlú, kí ni Gbádégẹṣin? Ṣé báwa náà la pínra wa? Àwa la pínra wa, ẹjẹ́ àsótọ́ ọ̀rọ̀ náà. Ibi tọ́yọ́ bá ń lọ lèmi lọ o. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́, èmi ti sọ tèmi o. Èmi gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ tí bàbá wa Aláàfin yàn ikú bàbá yèyé, níbi tọ́yọ́ bá ti ń lọ, ibẹ̀ lèmi náà kọrí sí. Àwọn èèyàn wá ní kọrí sí ọ̀tún, kémi wá kọrí sósì. Ó ti di nǹkan míì. Ṣé rí ẹ̀yin ọmọọba, tẹ́ wà lórí bíi Akeem Bọ́lájí, Àbẹ̀kẹ́, mo rí yín, Kazeem Ọláwálé, God bless you. Ẹ jẹ́ wá pè ní ẹ̀yìn kọ̀ọ̀kan kí wá parí. Èmi ò ní sọ jù báyìí lọ o. Ayọ̀dèjì Ẹmọláníyan, kàwé kọ, ó lè kọ́ sórí, ó máa request fún ni o, ẹ tó bá fẹ́ sọ̀rọ̀. So àyè ti sílẹ̀ sí fún ẹ tó bá fẹ́ sọ̀rọ̀ bọ́ ẹ̀ ní pè orí live ni allow viewers. Ó pè Ọpẹ́yẹmí Àyìndé, Adéníkẹ́, Abdulwasiu Ọládọ̀tun, Gbénga, Àbẹ̀kẹ́. Ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, o lè make request lórí Facebook. Kì í ṣe ìrànkẹ́ pé WhatsApp number. A ní WhatsApp number group. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí bí ẹ lọ join wa kẹ́ mọ̀ bóyá lọ. À ń tu síra wa lójú bẹ́ẹ̀ ni oníkálukú sọ tẹ ẹ̀dọ̀ náà kò dẹ̀ sẹ́ni tó lè mú ẹnìkan kéèyàn máa sọ̀rọ̀. Ọ̀yọ́ Aláàfin Àtìbà Day forum WhatsApp group. Ó wà, ẹ click sórí àwọn kìnìún ẹ lọ́sàlẹ̀ ẹ rí. Ẹ bọ́ bẹ̀ kẹ́ join, tó bá dẹ̀ ti join wa, introduce yourself. Tó bá jẹ́ scammer ni ẹ wà bá wọn tó ju ẹ lọ́nu bẹ́ẹ̀ o. Wọ́n á sọ fún ẹ. Bẹ́ẹ̀ ni àwọn tó wà intellectual náà wà ń bẹ̀. Àwọn tó lọ́pọlọ náà wà ń bẹ̀. Gbogbo wa la kóra wa jọ. Ẹ má jẹ́ ká wá sọ di ọ̀tá ara wa. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́, Ọ̀yọ́ ni mí, Ọ̀yọ́ ni ìran mi, Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ. Ibi tó ọmọ Ọ̀yọ́ bá ń lọ, olè mi lọ o. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀ Mádẹ̀. Ọmọ Àtìbà, ọmọ ajó yọkọ lẹ́nu tọ̀tọ̀ ní kò àjìfà. Ọmọ ajílàlẹ̀ ẹ̀ṣọ́ ni mí, Ìdóbògún ni mí, Akínlàjà. Èpò tí ń pọmọ yẹ́ ètò tó ń torí ọmọ lọ́mọ. Èpò tí ò lọ́kọ́ kọ̀, tí ò tún lọ́kọ́ fẹ́, tó sì mú kínkínní ìgbàyà lọ́wọ́ aláya. Ọmọ ládé ni mí, Aláàfin ò ládé. Adé aládìkúnlá gbà fọ́láàfin. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́, mo kí yín pátá. Mo kí gbogbo ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin nílé àti lóko. Wọ́n rò pé ẹgbẹ́ yìí máa dàrú ni. Màá kàn sọ ilé ní bíntín. Bẹ́ẹ̀ ni Tìjání, Hamidu, mo kí ẹ, Ọpẹ́yẹmí. Màá sọ ilé ní bíntín.
ṣe rí ọ̀tẹ̀ tó ń pa wá lọ́yọ̀ọ́ Ọlọ́run á jẹ́ ká bọ́nú ẹ̀ o. Ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin 2016 màá tún repeat ẹ̀. Bàbá Aláàfin wá sí Amẹ́ríkà ní 2015. Ó dà pé last time tí bàbá fi wá sílùú yìí nìyẹn. Bẹ́ẹ̀ ni bàbá wá sí Amẹ́ríkà ní 2015 pẹ̀lú Akeem Skimmer, pẹ̀lú ẹ̀gbọ́n Akeem tí Akeem tẹ̀lé, pẹ̀lú SOJ Sọjí Ojú Awo. Èmi ni mo lọ gbé wọn ní airport. Mo wá pe bàbá, mo jókòó sẹ́dọ̀ bàbá, mo ní bàbá ẹ jọ̀ọ́, mo ní ojúde ọba ní tó dẹ̀ ìgbẹ́lẹ̀ ni mo sọ yìí, mo ní ojúde ọba tá à ń ṣe fúnra mi, mo ní píkítọ̀ yẹn àtìgbà tí mo wá, àtìgbà tí mo wá bí, àtìgbà tí mo lọ, mo ní ojúde ọba ó wù mí bó ṣe ń ṣe. Bàbá ẹ jẹ́ ká náà máa ṣe Ọ̀yọ́ dé. Bàbá ní Ọ̀yọ́ Mesi ni bàbá máa ń pè mí. Àwọn ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ tó bá wà ní wọ́n mọ̀, tí àwọn mi bá wà ní testify, ó rìkọ́ọ̀dù mi jọ kan wà láì ibi tí mo jókòó sí ni mo ti bá bàbá sọ̀rọ̀. Ìyàwó mi dẹ̀ wà lọ́nkán, bàbá dẹ̀ pè mí lórí aago, òtútù dẹ̀ mú mi ní ìrírú ẹ̀rí, irú ọba bẹ́ẹ̀ la fẹ́. Mo dẹ̀ lọ́lẹ̀ mi ìdọ̀bálẹ̀ bọ̀ mo bẹ̀rẹ̀ bí ẹni pé mò ń rí bàbá. Ìyàwó mi dẹ̀ fídíò mi báyìí. Níjọ́ tó bá ti rí fídíò yẹn, màá jù sáyé bọ̀. Nǹkan tí mi fi ní jù sáyé ni pé àwọn ọ̀rọ̀ kan wà níbẹ̀ tí bàbá sọ, ọ̀rọ̀ yẹn wà sensitive, tí mi gbọ́dọ̀ sọ jáde, tí àwọn èèyàn dẹ̀ gbọ́dọ̀ gbọ́. Irú ẹ̀ ló ti ṣẹlẹ̀ yìí náà. Ṣé bí ìdí tí mo fi jáde tí mo fi gbìjà apájírágbà ẹ̀ nìyẹn tó yí mọ́ mi lọ́rùn. Bàbá ní, mo ní bàbá ìjọ afẹ́ máa jẹ́. Bàbá sọ fún mi, bàbá ní Ààrẹ Ọ̀yọ́ Mesi, mo ní bàbá. Ìdí tí Aláàfin fi ń pè mí ní Ọ̀yọ́ Mesi, ẹ ní sùúrù, ẹ jẹ́ fi kan hàn yín nínú kinní yẹn. Torí onírọ́ ẹ tó bá ń parọ́ ni ò dáa. Màá fi hàn yín ìdí tí bàbá fi ń pè mí ní Ọ̀yọ́ Mesi. Ó dáná. Where is it? Yes. Ẹ wo ìdí tí bàbá fi ń pè mí ní Ọ̀yọ́ Mesi rèé. Ṣé ti rí? Ẹ wo kíní tag number mọ́tò mi rèé. Ẹ rí plate number yìí, òun ni bàbá fi ń pè mí ní Ọ̀yọ́ Mesi. Ẹ rí nǹkan tó wà ń bẹ̀, ẹ rí dáadáa. Ṣé rí plate number mọ́tò rèé o. Plate number mọ́tò rèé. Ìdí tí Aláàfin fi ń pè mí ní Ọ̀yọ́ Mesi. Ẹ ṣí àkíní kó kan ogun àwọn èèyàn. Kọ́ mọ̀ pé mi ìkéré nínú ayé. Tá bá ń sọ̀rọ̀ Ọ̀yọ́, kọ́ máa sọ pé ta ló ń sọ̀rọ̀ mọ́. Mi fẹ́ máa gbọ́ pé ta ní ẹ́. Àwa jáde adẹ̀ dúró déédéé ẹ wòran. Ṣé rí? Ìgbà tí bàbá dé, SOJ ló sọ fún bàbá pé bàbá, ọmọ yín kan wà níbí pẹ̀lú Akeem. Wọ́n ní ọmọ yín kan wà níbí tó máa ń gbé àṣàgà gan nílùú Ọ̀yọ́. Wà láàyè. Mo fi Ọlọ́run búra, 2015 ni the first time tí mo bá bàbá Aláàfin sọ̀rọ̀ one on one. Tí mo ti rí bàbá sójú dáadáa, but tí mo bá wọn sọ̀rọ̀ one on one, tí mo lè dúró oore. Bàbá wa bọ́lẹ̀ ẹnu mọ́tò yẹn. Bàbá bọ́lẹ̀. Èmi mo lọ gbé wọn ní airport. Àwọn tó ní Rolls Royce tó ju tèmi lọ, wọ́n wà ń bẹ̀ tọ́jà ọmọ Ọ̀yọ́. Wà láì bàbá ò wọlé. Dodge Charger mọ́tò tèmi náà lò kéré o. Wọn bí anybody kú. Nígbà náà tí mo gbé lọ ní 2015, Dodge Charger ni. Ọdún mọ́tò yẹn bí ọdún mẹ́rin ni iye yẹn fi jù lọ. Ó dà pé 2011 ni mọ́tò náà lọ́dún náà. Ni mo gbé lọ. Bàbá wa bẹ̀rẹ̀ báyìí pé àwọn sọ́jí ti sọ fún bàbá. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ ṣí ẹ̀ sí SOJ. A sọ pé ọ̀rọ̀ tí Mọ̀rúfù ń sọ yẹn confirm ni. Ọ̀rẹ́ mi ni Sọjí, àjọṣe kékeré ni. Ó kò nu wàsá tàbí pé wọ́n ní ta ló ń sọ̀rọ̀. Bàbá wa bẹ̀rẹ̀. Sọjí dẹ̀ ti sọ bàbá pé bàbá, plate number Ààrẹ Mọ̀rúfù yẹn, Ọ̀yọ́ Mesi màlúgbà síbẹ̀ bàbá nírọ́ ni. Plate number ìyá mi wà ń ta, Aláàfin ló wà lára ẹ̀ 1. Ó ti lọ bí iṣẹ́. Bàbá bá bẹ̀rẹ̀. Wọ́n ya bàbá fọ́tò pé agbádá white ni bàbá wà àti fìlà white. Bí bàbá ṣe rí báyìí, bàbá tó rí lẹ́yìn pé bàbá wọ́n rí pé original ni. Mo bá pe bàbá jókòó. Bàbá bá ní, mo ní bàbá, mo fẹ́ kí a máa ṣe Ọ̀yọ́ Aláàfin nígbà tó ti bà Ọ̀yọ́ tòrò jẹ́. Kẹ́ ẹ jẹ́ ká tún gbé ọ̀nà míì. Àwọn bàbá mi àgbàlagbà wọ́n tún wé against mi. Wọ́n ní mo fẹ́ fi Ọ̀yọ́ Aláàfin àti Ìbàdí yìí mi ní dárúkọ. Wọ́n ní mo fẹ́ fi supersede ọ̀nà míyàn dé. Fẹ́mi Abíóyè ṣe ń tẹ̀lé mi. Prince Abímbọ́lá ẹjọ́ ẹ máa tẹ̀ lọ́rọ̀ yìí. Wọ́n ní mo fẹ́ fi kíní ẹ supersede ọ̀nà míyàn dé. Mi ní dárúkọ.
bàbá pè mí pé ọ wálé ni o Amẹ́ríkà láti sọ o excuse me bàbá Adéwùmí mo rí ẹ bàbá ní ọ wálé ni o Shakirat bàbá ní ọ wálé ni mo ní bàbá ní mo lè pàṣẹ lẹ́niwé àmọ́ mi lè pàṣẹ fún ẹ l'Amẹ́ríkà pé kó wá dá ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ lẹ̀ mo bá gbéra ó rèé ẹ̀yin tẹ́ bá ṣe ń wọlé ẹ rí ẹ ṣáà rí pé plate number ni èmi mo ní owó mi mo fi ṣe ẹ ti rí mo dídì lọ gbà ni pé mi ì fẹ́ nọ́mbà kan báyìí ni mo fẹ́ ó dẹ̀ lò tọ́sẹ̀ mẹ́ta ó jáde ó ní wá píìkì kọ́ mi orúkọ mi ló wà bẹ̀ ẹ bá gba sísì eléyìí ni mo sọ fún yín pé àwọn ọlọ́pàá gan gbà lọ́wọ́ mi nìbàdàn tí mo lọ gbà lọ́wọ́ mi nìbàdàn ẹyọkùn ẹ̀ tí mo ṣe mistake fi gbé mọ́tò wálé wọ́n gbà lọ́wọ́ mi nìbàdàn ẹni tó bá ti rí kò ṣe stolen one o torí ọlọ́pàá ti gbà kọ́ má lọ fún àwọn ọmọ olè kan fi jalè kíní ìbò eríire Washington DC ni bàbá mi bá pè mí wẹ̀dá mi ì lè gbọ́ ẹ̀ fóònù yìí náà mo fi ṣe live bàbá mi bá pè mí wọ́n ní ọ wálé ni mo bá gba Ọ̀yọ́ lọ mo ra tíkẹ́ẹ̀tì ní $1,700 lọ́dún náà lọ́hùn ní 2016 ìdọ́yọ̀ nítorí ẹ̀ abájókòó èmi àtàwọn tá a jókòó lọ́jọ́ náà akínsẹ̀mú Wálé Fàdákà kí ni orúkọ Latifat Bọ́láńlé Ògolúwa Abidas apọ̀ ń bẹ́ẹ̀ abẹ̀rẹ̀ bí eré ìgbà tó yá mo kọ́ àwọn ará Amẹ́ríkà sí àwọn ará Nàìjíríà tá a kó sí wọ́n ti gan bọ̀ wọ́n wọnú àwọn ará Amẹ́ríkà wọ́n bá ṣòjẹ́ ẹ wò ẹ jẹ́ wò torí gbogbo ẹni mo ní nílẹ̀ torí kíní fídíò tá a fi kọ́kọ́ ṣe Ọ̀yọ́ Aláàfin àti Bàdé lámẹ́ 2nd anniversary l'Amẹ́ríkà fídíò yẹn wà ń bẹ̀ yẹn àkéré nú ayé so táwa bá ń sọ̀rọ̀ káwọn èèyàn má sọ pé ta ló ń wí mọ́ bí ṣe wálé ní bí bàbá ṣe fún wa ní yọ̀ǹda nìyẹn o àti gbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní bá bàbá sọ̀rọ̀ àwọn ọmọ Ọ̀yọ́ tó ọ̀tẹ̀ tó ṣẹlẹ̀ náà ni o wọ́n tún gbọ́ tẹ̀ wọ́n dé ẹgbẹ́ náà rú mi ò gbà mo tún dìde fara gbogbo àti wọn táwọn ará Ọ̀yọ́ ò mọ̀ rí tó yẹ pé mi ni mo connect wọn mọ́ l'Amẹ́ríkà wọ́n wọnú wọn nítorí owó wọ́n wọnú wọn wọ́n dẹ̀ dẹgbẹ́rú àdúró ìyá mi Bọ́láńlé Ògolúwa Ọlọ́run níjó bàjẹ́ fún ẹ àkìsẹ̀ ọmọ lọ́ọ̀yà ò ní gbé nǹkan kan sọnù bí ò ṣe bí ọmọ àwọn tó dúró tán nìyẹn àwọn méjèèjì yẹn ò yẹ àṣẹ anniversary nínú Àtìbà àwọ̀ aṣọ bíi kíní bàtà tá a kọ̀yọ́ Àtìbà sí lára tí gbogbo wa jókòó tá a ṣe gan rẹ́gbẹ́dẹ́ àpò lórí bọ̀bọ̀ àbúrò àfíìsì ló kọrin fún wa náà lọ́dún lọ́nà ní 2017 nínú Àtìbà náà ni o àpín oúnjẹ àpín ìrẹsì ìjọ ìmọ̀lá àpín ìrẹsì ní ráìsì fàyà tí gbogbo ẹ̀ dànù sílẹ̀ nígbà táwọn ìyá yẹn rí pé kíní ti ń tán omi dẹ̀ ń bọ́ lójú mi àwọn ìyá yẹn kó ráìsì pẹ̀lú yẹ̀pẹ̀ wọ́n dẹ̀ kó sínú aṣọ ẹ̀dẹ̀ ní House of Representative lọ́yọ̀ wọ́n kí ló ṣe wá àárín nǹkan kan ṣe fún wọn àwọn olóṣèlú wa owó tí àwọn tó jẹ́ olórí wa ń gbà wàhálà ó lè bọ́ Ọ̀yọ́ mélòó lọ́yọ̀ yàrá kónkó tó gbogbo èèyàn tó bá ní kó fún everybody ní 20,000 ní odidi ọdún kan kọ́kọ́ tí ẹ̀ gbádùn ẹ̀ lọ́dún kan Ọ̀yọ́ ló ní òun náà wá dáhùn òun dáhùn ẹ jẹ́ ń sọ tẹnu mi o gbogbo ẹ̀ tẹ́ ń sẹ́ni mẹ́sẹ̀gì sí mi ní dá yín lóhùn èmi ó sì sọ̀rọ̀ kò sí nǹkan kan tẹ́nìkan kan máa ṣe fẹ́ nìkan àmọ́ bí tọ́yọ̀ bá ń lọ ibẹ̀ lèmi Ààrẹ Almaroof ń lọ gẹ́gẹ́ bí olórí ọmọ ọba gẹ́gẹ́ bí olórí ọmọ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí olórí ọmọ Àtìbà so anybody tó bá ń wo show mi mo fẹ́ kẹ́kọ̀ọ́ mo mọ̀ fẹ́ kẹ́ mọ̀ mí kanlẹ̀ lénìí ni ó kó ni pé ta lọkùnrin yẹn bí n ṣe ta ni o báwo kan ṣe jáde nígbà tíjà ṣẹlẹ̀ láyé gba Bádírá tí Bádírá dá wàhálà lẹ́lẹ̀ lórí Facebook olórí burúkú kan jáde ó lé mi ò ń ṣọmọ Ọ̀yọ́ ẹ wá lé ilé bàbá mi ọmọ Òdòdẹ ni mí ibi tí mo gbé pọ̀ mo gbé Dòdẹ ìyá mi ìyá bàbá mi bí àkọ́bí bàbá ó lé ó dàdẹ lákòókò mo ní níbo mo gbé Lágbódókò níbo ni mi ì gbé mo gbé Dábírí mo gbé Pàkó yìí níbo ni mi ì gbé lọ́yọ̀ọ́ ẹ wá wò pé torí èmi ò ń ṣe ọmọ oko gidi tó gbó kírákírá èmi ò ń ṣe adékòdèrè o àbí ó ti wà l'Amẹ́ríkà mi ì fọ́ọ̀mù rárá bọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ rí pé mò ń tẹnu mọ́
ibi táwọn Ọ̀yọ́ bá lọ ibẹ̀ lèmi náà lọ. Ó likely tó jẹ́ pé show tí bá máa ṣe next lórí Ọ̀yọ́ ó lè jẹ́ fire to fire. Tí nǹkan bá ti dáadáa ẹ̀rẹ̀ má gbúrò mi kí nǹkan máa send message. But right now ibi tí Ọ̀yọ́ bá ń lọ ibẹ̀ lèmi náà lọ. Torí mi ò tí ì mọ bá a ṣe fẹ́ dúró ní 5, bá a ṣe fẹ́ dúró 7 tó di 5 tẹ́sẹ̀ wọ ò balẹ̀. Ó nìyí ọwọ́ 7 ni ẹsẹ̀ 5. Ọwọ́ 7 ó ti dẹsẹ̀ 5, ẹsẹ̀ 5 ó ti dẹsẹ̀ 2. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀yin bàbá mi ẹ ronú sọ̀rọ̀ mi tẹ́ ẹ bá gbọ́ o. Torí mo mọ̀ pé àwọn ọmọ yín máa send ẹ̀ sí bọ́n send ẹ̀. Èmi lẹ́ni tí máa send ẹ̀ sí nínú àwọn Ọ̀yọ́ Mesi wọ́n á dẹ̀ bá wa pín. So tẹ́mi náà bá dúró tí bá pera mi lọ́yọ́ Mesi lénìí bàbá mi máa pè mí bẹ́ẹ̀. Tí ó bá pè báyìí tí bàbá ò bá pè Mọ́yẹ̀tì lórúkọ complain mi bàbá ò ní Ọ̀yọ́ Mesi ó rèé ẹjẹ́ tún fi hàn yín lẹ́ẹ̀kan sí jẹ́ ti rí. Amẹ́ríkà láti gbé léyìí o. Kẹ́ lè mọ ibi tẹ́mi gbọ́yọ̀ lé lórí dé o. Kódà Lúpọ̀ Gbádégẹṣin tó ń mú gan mi rò kó gbọ́yọ̀ lé orí tó mi. Ẹ wo kò tí bá yọ nípa tí báyìí wọ́n sọ mí lórúkọ òjijì ní Aláàfin of Washington. I love it. Inú èmi náà máa ń dùn ní. Ọba ibi tí Ọ̀yọ́ ní agbára dé tẹ́ ẹ máa fi mọ̀ pé ọmọ Ọ̀yọ́ ojúlówó ni wá. Ọ̀yọ́ tún ní ọmọ ọba tó jọba nínú Amẹ́ríkà ní North Carolina. Ẹni ẹ rí ẹbí máa sọ̀tọ̀ ẹ̀ fún yín. Ọ̀yọ́ ní ọba tó jẹ́ ọmọ Ọ̀yọ́ gangan tó yẹ pé gọ́ọ̀mẹ̀ntì Amẹ́ríkà fọwọ́ sí nítorí wọ́n kó àwọn bàbá ńlá bàbá ẹ̀ lẹ́rú ni. Ọ̀yọ́ náà ibi tí mo sọ North Carolina ló wà wọ́n tún fún mi lóyè. Bọ́bagún wà of Ọ̀yọ́túnjí Ọlọ́yọ̀túnjí of Ọ̀yọ́túnjí land náà fún mi. So tẹ bá wò mí báyìí máa wà wò pé ta ló ń sọ̀rọ̀. Mo lè má jẹ́ nǹkan lójú ẹnì kankan bọ̀ mo jẹ́ nǹkan níwájú Ọlọ́run. Àwọn Ọ̀yọ́ tó dẹ̀ dúró déédéé wọ́n mọ̀ pé man yìí is doing the right thing lórí Ọ̀yọ́. Kí lu bàbá mi lè dá ní náà? Kí lu bàbá mi? Ẹ̀yin ọmọ yẹn máa jìyà o. Kí lu bàbá mi lè dá? Onímọ̀ yẹn ṣe náà. Ṣé mo lówó tí mo ń gbà bẹ́ẹ̀ ni? Kò sọ́ba ọkọ̀ tó fẹ́ mi lówó. Wọ́n lówó tó máa fún mi. Owó yẹn kọ́ lọ fi túlù ṣe. Ṣé Lúpọ̀ Gbádégẹṣin ló gbó fún mi ni? Àbọ́ládì méjì tẹ̀lá. Àbí àbẹ́ ọ́fíìsì ló fún mi. Àbí lecturer ló fún mi lówó. Yes, lecturer mo máa ń gbọ́ yẹn náà. But rí ẹni tó challenge this so-called Lukman. So kí ló ń ṣẹlẹ̀ gangan? Ọ̀yọ́ Mesi. Ẹ̀yin bàbá mi kí n bá ń pè yín lọ́rọ̀ mọ́ sí ẹ respect èmi náà o ẹ ti rí mo tún gbé fún iṣẹ́ ti rí ó rèé kí ní ara mọ́tò mi rèé bẹ́ẹ̀ mi ṣe gbá nìyẹn kẹlẹ̀ nǹkan mo gbé Ọ̀yọ́ sórí Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o tó bá rí bákan náà ẹ̀yin bàbá mi ẹ ṣe dáadáa ẹni tó bá wá fẹ́ sọ̀rọ̀ ẹ lè wá o lórí bíi tó bá ní I want to talk mo lè invite ẹ bọ̀ èyí tí mo ní sí mo ní Prince Abiola Akeem Ọ̀wọ́ Adé ọmọọba eléyìí náà orúkọ tí mo rí Ọ̀wọ́ Adé ọmọọba ní omi ìrí píṣọ ìbọ̀dì ní tí mo rí ó dà pé mo rí pé ọmọọba gidi ni Yusuf Rilwan náà wà ń bì Olútáyọ̀ Paul ìwọ tó o bá fẹ́ kí n gbé ẹ wọlé mo ti rí ẹ Olúwatóyìn Àdùnní Abdulkareem ẹ dákun mi máa rí àwa náà ti yan Sàmù nínú ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ o àmà rí Sàmù wákẹ Aládé one mi ìráládé o Ifá Ọ̀yọ́ òkìkí Ifá mi ò rí ẹ o gbogbo àti mo dárúkọ ẹ ló wà nù ẹgbẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o ẹ̀yin èèyàn tó bá rí bákan náà wọ́n ní ká ṣe eré màá tún sọ̀rọ̀ kan ẹ bá mi gé Aládé wàndà Adéníkẹ́ kò sí bí mi ò rí o ó la fẹ́ fi jẹ Sàmù nínú gúrùpù ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ a fẹ́ ṣèǹjẹ oyè àwọn bàbá yẹn a máa jẹ oyè bóyá tá a bá ti joyè àwa lọ sáàfin àwa náà máa ní Baṣọ̀run a máa ní Akínikú a máa ní Alápinni a máa ní bàbá Àyájì inú ẹgbẹ́ oyè tá a bá fún gbogbo èèyàn nìyẹn àwa jókòó ẹ mọ̀ pé yes àwọn ọmọ Ọ̀yọ́ adúró tán bẹ́ẹ̀ ni adúró tán owó wa la fi ń ṣe inú owó wa níkẹ́ ajábalì kìsù inú owó wa la fi ń ṣe à ń dáwó nínú ẹgbẹ́ ọ̀tọ̀ ẹgbẹ́ yẹn pín sí méjì èyí tó jẹ́ main group kan à ń dáwó ń bẹ̀ ó là ń lò lọ́dọọdún gọ́ọ̀mẹ̀ntì ò fún wa lówó Ṣèyí Mákindé ò fún wa lówó èmi yìí ẹ̀ẹ̀mẹ́fà sẹ́ẹ̀méje ni mo ṣe láì fún Ṣèyí Mákindé ní first one kó tó dẹ̀ kejì common thank you mi ìgbà náà ṣe bẹ́ẹ̀ ti rí Akeem ẹ ti rí Arúsàdì bẹ́ẹ̀
arúsàdò lè dìbọn kọ̀rọ̀ yẹn ẹ wá pé ẹjọ́ for your information ìwọ tó bá ní polówó tó fẹ́ polówó ọjà tẹ́ jọmọ Ọ̀yọ́ gidi tó lọ́jẹ̀ tó move tó fẹ́ ó ń talẹ̀ ní o ó kọ́lé ní o oníṣọ́ọ̀bù ní nǹkan kan wà tó ń tà ní o solar light ní o tó fẹ́ tà tó fẹ́ kéèyàn máa káwọn ọmọ Ọ̀yọ́ máa patronize ẹgbẹ́ polówó wa àbáyé gbèsáyé à ṣe jíǹkò fún yín à pọ̀ǹpù ẹ̀ síta kí gbogbo ọmọ Ọ̀yọ́ lè mọ̀ yìí tó bá mọ̀ yìí ìwọ tó bá jẹ́ eléwì tó já kọrin tó jọmọ tó ní talent tó jọmọ Ọ̀yọ́ ẹ kàn sí mi ẹ jẹ́ agbóhùn yín àtúwọ̀ ẹ̀pù yẹn àfún yín lówó kẹ́ ẹ lọ ṣe jíǹkò kẹ́ ẹ pín síta wàhálà ẹni tó máa pẹ́ fọ́jọ́ bí wàhálà ẹni tó fẹ́ ṣèyàwó wàhálà ẹni tó máa ní kó kí òun wàhálà ẹni tó máa ní okoríkì ibẹ̀ mo ti sọ fún yín pé íńtánẹ́ẹ̀tì ló ń jáwó ó la sọ nínú pílátífọ̀mù o tá a dálẹ̀ tí Dọ̀tun sọ̀rọ̀ ẹ̀ di bàbá níbẹ̀ a dá pílátífọ̀mù Ọ̀yọ́ forum Ọ̀yọ́ Aláàfin forum tá a dá sí kejì Dọ̀tun sọ̀rọ̀ ẹ̀ di bàbá mo sọ bí ní ibú o bọ̀ kò gbọ́rọ̀ gbogbo nǹkan tá a lè fi ẹ̀ pa àwọn èèyàn bá a bá rọmọ tí ìyá àwàyẹ kì í jẹ a ti ṣe fúnnú ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ a ti fọ́ ọmọ skul ní nǹkan dáadáa a ti ṣe dáadáa kò sí nǹkan tá a ti ṣe a ti gbẹ́ kànga Ọ̀yọ́ solidarity forum wọ́n ti gbẹ́ modernate kànga sọ́yọ́ ìjà àríjọba kan tó ṣe thank you no àárí Mukala Sulaiman mo rí ẹ Yusuf Rilwa mo rí ẹ Ọ̀yọ́ Aláàfin kò ní bàjẹ́ lágbára Ọlọ́run brọ́dà mi Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi Ọ̀yọ́ ni bàbá tó bí mi lọ́mọ ire owó ire ọmọ àìkúbálẹ̀ ọ̀rọ̀ nínú oṣù tá a wá wà yìí oṣù tuntun yìí oṣù àlàáfíà ló máa jẹ́ fèmí àti ẹ bẹ́ẹ̀ ni ẹ ṣàmì mo lè láṣẹ lẹ́nu oṣù dùnnú ló máa jẹ́ fèmí àtiwọ́ tó ń wò mí tínú ẹ bá dùn sọ̀rọ̀ tá à ń sọ tó o ṣe pé o fẹ́ gbàbọ̀dè fọ́yọ̀ oṣù rọrùn lóṣù yìí máa jẹ́ fún wa bàbá ìwọ̀n ní dìwà mọ́ṣù wọn ò ní dìwà mọ́ṣù yìí lọ bẹ́ẹ̀ ni ire owó ire ọmọ àìkúbálẹ̀ ọ̀rọ̀ a máa tẹ̀lé nìkọ̀ọ̀kan a máa bá wa jẹ́ a máa bá wa gbé gbogbo tá a bá dáwọ́lé ìrere ló máa bọ́ sí ẹ ṣàmì àṣẹ ẹ má wò pé ta ló ń sọ̀rọ̀ torí ẹ̀ mọ tó ń bá mi gbé àwọn tó dẹ̀ láṣẹ lẹ́nu lè wà lórí ètò ìkọ́ máa ṣe àṣẹ ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ ìyẹn tẹ́ ẹ bá jẹ́ ẹ̀yin bàbá mi Ọ̀yọ́ Mesi Ọ̀yọ́ ò ní bàjẹ́ tẹ́ ẹ bá jẹ́ ní o Ọ̀yọ́ ò ní dàrú tẹ́ ẹ bá jẹ́ ní o Ọ̀yọ́ ò ní túká tẹ́ ẹ bá jẹ́ ní o àní rógun lọ́yọ̀ ẹ̀yin bàbá yìí tẹ́ ẹ bá jẹ́ ní o àní rí bìlísì lọ́yọ̀ ẹ̀yin Ọ̀yọ́ Mesi tẹ́ ẹ bá jẹ́ ní o ẹ̀yin gbogbo ọmọ Ọ̀yọ́ pátápátá ẹ bá wọn bàbá wa sọ̀rọ̀ àjíṣe bí Ọ̀yọ́ láàárín o Ọ̀yọ́ kì í ṣe bí bàbá ńlá bàbá ẹnìkọ̀ọ̀kan pín ní sínátì fọmọ erin ìjọba Ọ̀yọ́ ló ní kó nìkan Ọ̀yọ́ ló ní kárì kó yẹ èèyàn Ọ̀yọ́ ló ní káyìn kó yẹ ni ọmọ Ọ̀yọ́ ni mí mo dẹ̀ dáńtọ́ mi ṣe átátá ń toto ta ni ó sọ pé kí ni ń wí kí ni ń sọ ta ló tó bẹ́ẹ̀ kó sọ bẹ́ẹ̀ fún mi a bẹ̀rù àwọn Ọ̀yọ́ Mesi a dẹ̀ nígbàgbọ́ lórí wọn a bẹ̀rù àwọn gómìnà Ọ̀yọ́ a dẹ̀ nígbàgbọ́ lórí wọn a bẹ̀rù àwọn politician tó wà lọ́yọ̀ a dẹ̀ nígbàgbọ́ lórí wọn bọ́ ẹ má jẹ́ ó bàjẹ́ Ọ̀yọ́ ò ní bàjẹ́ tá à ń sọ yẹn ìyẹn tẹ́ ẹ bá jẹ́ o ẹ̀yin bàbá mi tẹ́ ẹ bá jẹ́ ni o tẹ́ ẹ bá jẹ́ Ọ̀yọ́ ò ní bàjẹ́ lórí yín bàbá mi Ṣàmù Alápinni Akínikú gbogbo ẹ̀yin Ọ̀yọ́ Mesi pátápátá ẹ ti dáadáa kọ́yọ́ má lè bàjẹ́ lójú ayé yín ìtàn ní gbogbo tá à ń kọ yìí o àmọ́ nǹkan tí mo fẹ́ fi parí ẹ̀ wọ́n tó bá mọ̀ ìpọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìbẹ́ẹ̀ ló máa rí ẹ kọ́kọ́ love and like máa parí ètò yìí láìpẹ́ yìí jẹ́ kí n wo minute because mi ìfẹ́ kó pọ̀ àmì tẹ̀ ti lo 1 hour ayé mi o ok ìpẹ́yọ̀ kan tí mo fẹ́ sọ fẹ́yìn bàbá mi ó bá lówó tó lọ́lá tó níyì olówó máa kú olọ́lá ó máa kú oníyì ò níyì ó máa kú ó bímọ ó máa kú olọ́kọ ó máa kú oláya ó máa kú wèrè ó ní sọ̀pọ́tà asínwín ó ní sọ̀pọ́tà ní tó ń ṣẹlẹ̀ nìyẹn so ẹ má jẹ́ ká máa wò pé èèyàn kan ó ń sọ̀pọ́tì èèyàn kan Ọ̀yọ́ ni wá o and we have right to say anything okay we have right láti sọ̀rọ̀ tó bá lówó tó bá lọ́lá ẹsẹ̀ mẹ́fà ni o ìtàn
ìtítọ́ òfin ní parẹ́ oníkẹ́yìn bàbá mi ṣe o àbọ̀rọ̀ lásán fọ́mọlúàbí o tó bá dénú adòdìdì àwa dáńtọ́ lẹ́nu la fi ń sọ̀rọ̀ àdẹ̀ ní gbè lẹ́yìn kankan lẹ́ẹ̀kan sí olówó lọ́wọ́ olọ́lá oníyì onípò ẹ̀nà tí ọjọ́ ọ̀la gbogbo ẹ̀yin kánsílọ̀ wa ibi tí mo wá fẹ́ sọ̀rọ̀ kí n fi parí ẹ̀ mo ti gbàgbé tán ṣé ẹ mọ̀ pé gbogbo ọmọ Ìgbò títí láti Owódé dé Tobacco according to àwọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ mi lè pe ní eyewitness according to àwọn tó mọ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n láwọn ọmọ Ìgbò ti ra gbogbo títì tó wà láti Owódé dé Tobacco wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ọmọ Ìgbò ti rà lọ́wọ́ yìí ẹ̀rín yín pa mí kàkà tó yẹ kẹ́ ẹ fowó tí ń ra ilẹ̀ kẹ́ ẹ gbalẹ̀ tí rò pọ̀ yóò ní da rárá tá a bá wá lọ́ba tuntun tí gbogbo ẹ̀ wá ń ṣe yinrin ẹ̀ wá máa rìgírẹ́tì tí ẹ̀ bá dẹ̀ ṣọ́ra pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀yin wèrè tẹ́ ẹ̀ ń talẹ̀ fún ọmọ Ìgbò nínú Ọ̀yọ́ ẹ ti ń ṣi èrè o orí yín ò pé o yìí tó bá báwo ẹ má bínú ẹ dákun tó lọ ẹ má bínú ẹ jọ bọ ìwọ tó bá ń ta ilẹ̀ ní àdúgbò lọ́yọ̀ tó ń ta fọmọ Ìgbò tó rọmọ Yorùbá ẹgbẹ́ ẹ̀ ta fún ẹ mọ sinero. Kí ló máa ń sọ wẹ̀ tó máa ń pariwo báyìí náà? Ilẹ̀ gbogbo ilẹ̀ tó wà ní ojú títí Owódé mo gba information yẹn láàárọ̀ yìí ni wọ́n ní láti ọjà Àkẹsán tó fi dé Owódé ní Tobacco wọ́n ní gbogbo bẹ̀ yẹn òun ni wọ́n ti tà fún àwọn kò ṣe gbogbo ẹ̀ o bọ̀ ọmọ Ìgbò ti ra ọ̀pọ̀ nínú ẹ̀ ẹ̀yin House of Rep ẹ̀dẹ̀ ń wòran wọn ò rántí ọjọ́ àti sun ṣe rántí tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ táwọn ọmọ Ìgbò wá fọ́ lálẹ̀ tọmọ Ìgbò bá ra the major place tán nínú Ọ̀yọ́ Aláàfin máa wo bẹ́ẹ̀ fẹ́ ṣe bọ̀ ẹ̀yọ́ ọmọ Ìgbò ẹ̀ ń ṣe press up ní o torí tá a bá ti lọ́ba tuntun ó possible kó jẹ́ pé ilé lẹ́ra ẹ̀ra lẹ̀ o bẹ́ẹ̀ ni o nǹkan lè yí o torí lẹ́kọ̀ọ́ nǹkan tá a gbọ́ ni pé wọn ò fún wọn ní certificate of occupancy bọ̀ ẹ̀yin tẹ́ ń ta ilẹ̀ Ọ̀yọ́ tẹ́ ẹ jọ́mọ̀ Ọ̀yọ́ tó jẹ́ pé Ìgbò lẹ́yìn wá ń talẹ̀ fún tẹ́ ń talẹ̀ fáwọn aláwùsá nínú ìlú bàbá yín ẹ̀rín yín pa mí Mohammed Kabir mórí ẹ Adéríbigbé ẹ̀rín yín pa mí o Salaudeen Abbas ẹ̀rín yín pa mí èmi ò ní sọ ju yẹn lọ o Ọlọ́run níjó bàjẹ́ o God bless you ọmọ Ọ̀yọ́ mo kí gbogbo yín o Ọ̀yọ́ ò ní bàjẹ́ o ẹ̀yin Ọ̀yọ́ Mèsì yẹn tẹ́ bá jẹ́ o